Abanije eniyan tó ń báyàn ṣe kiri busybody. Ọjọ́ tẹ bá dẹ́kun àti banijẹ́ láwọn bá yẹn jẹ́ o. Àwọn kan wà wọn níṣẹ́ busybody ni o. Bá ti gbàgbé báyìí pé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  ó rárá ilé ẹ̀ pépépé bá ti gbọ́ lórí good chat gossip. They never mind their business. All they talk about is people. If you want to know small minds, they are always busybody. Tó bá ti yẹ tó ń pè every time jẹ́ pé ẹjọ́ ẹlẹ́jọ́ ló máa rò fún ẹ̀ṣà má gbàgbọ́ ẹ̀ mọ́ ó máa bá yé ẹ̀ jẹ́. Talk to great minds, people that think about creating something, progress, moving up, not talking about people. Tó bá ti yẹ pé gossip column ló máa wà ọ̀ṣà wọn tẹ̀síwájú lọ watch life wọn because nǹkan tí ò kọ̀ wọ́n lọ́mọ máa monitor ayé aláyé wọn àti gbàgbé ayé tiwọn wọn think of progress lọ́jọ́ kan rí àfikún máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ àwọn ló máa rí lórí gossip column tó bá rí wọn lórí Facebook lórí Instagram lórí anywhere tó bá bá wọn gossip ṣàní. They are so interested in other people's life. They don't care about what's going on in their life. Wọ́n ò tiẹ̀ rántí pé káwọn tẹ̀síwájú àfikún máa monitor nǹkan tó ń lọ nínú ayé lágbájá ó gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ sí lágbájá ó gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí tàmí ibẹ̀ lọ́tí máa fẹnu gbèsè máa fẹnu tutukutu nǹkan tí ò kàn wọ́n á dá sí kọ́tọ̀ ọmọ kọ́kọ́ pa ẹ̀wọ̀n ọmọ bóyá ní bírọ̀ ní bóòtọ́ ni. So don't come and talk to me about people. I don't believe in gossip. I don't do gossip. I don't backbite. Tó bá jẹ́ ẹlẹ́jọ́ ni ẹ tó máa rojọ́ lójọ́ má pè mí mi nígbàgbọ́ ẹ̀. Abanije eniyan tó ń báyàn jẹ́ kiri ọjọ́ ò bá dẹ́kun àti banijẹ́ láwọn bá àwọn jẹ́ o ẹ má bà wá jẹ́ o ẹni rẹ kì í bá ní rẹ jẹ́ ẹyẹ ẹ má bà wá jẹ́ o ẹni rẹ kì í bá ní rẹ jẹ́ ayé ẹ má bà wá jẹ́ o ẹni rẹ kì í bá ní rẹ jẹ́. Èmi àti ànírógun ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ní ti wa wọ́n ní kó bá mi wọ́n ní kó bá ẹ àní kó bá yàn ọ̀rọ̀ tá àmọ́ tá àbọ̀ bẹ́ẹ̀ sẹ̀kọ̀ ní jẹ́ tí wọ́n ànírúgbà kò bá dàbá láyé. Èmi àti ànífẹ́nu kọ́ ẹlòmíì ti fẹ́nu kọ́ mi tó ti rojú ẹlẹ́jọ́ káàkiri ó ṣe gbogbo èèyàn ló lè sọ̀rọ̀ ẹ̀ láì dá àwọn kan wà tó bá rojú wọn láì dá ó rántí Mósè ni ẹ̀gbọ́n ẹ̀ Aaron àti Miriam ó bẹ̀ sí rojú ẹ̀ ṣé òun nìkan ni wòlíì ni Ọlọ́run gan bá wa gan sọ̀rọ̀ wòlíì làwa náà Ọlọ́run ni ẹ̀ lóòótọ́ ẹ̀ mọ̀ pé abínibí yàtọ̀ sábìtì ẹ ju Mósè lọ lóòótọ́ ṣùgbọ́n kì í ṣẹgbẹ́ yín tó bá di nǹkan tẹ̀mí ó jù yín lọ ojú ilẹ̀ fi jù lọ ṣùgbọ́n ní ti nǹkan tẹ̀mí nínú ẹ̀mí ó jù yín lọ màá wá fi yé yín pè mí ni mo pè é Ọlọ́run da ìtẹ̀bó Miriam wọ́n bẹ̀ sí bẹ́ẹ̀ ó tún wà lọ́n bẹ Mósè jẹ́ bá wa bẹ Ọlọ́run jẹ́ kí ló kọ́ ìtẹ̀ rojú ẹlẹ́jọ́ wọn ò mọ̀ pé Ọlọ́run gbọ́ bó ṣe ń rojú èmi àti Ọlọ́run gbọ́ gbogbo ẹnikẹ́ni tó dẹ̀ sọ̀sọ̀kúsọ̀ ń pa ti èmi àti ẹ̀ ó máa fẹ́ nínú ẹgbólẹ̀ torí pé calamity ọ̀pọ̀ calamity ló máa ṣẹlẹ̀ sí wọ́n máa wá wò pé bóyá a ṣe nǹkan kan sí wọn a ṣe kankan sí yín Ọlọ́run ẹ̀san là ń bá jà ó gbúdọ̀ sọ̀rọ̀ ọmọ Ọlọ́run láì dá bẹ́ẹ̀ ni tọ́lọ̀ bá máa dá sẹ̀rí àfààfà kì í ṣojú ọmọ ilé kéwú ó kó tiẹ̀ ṣe nǹkan tí ò dá wàá gbàdúrà fún mi ó ṣe tiẹ̀ láti máa rojú ẹ̀ láì dá káàkiri Ọlọ́run ló pè é ó gbúdọ̀ ó ní touch not my anointed ó mọ̀ pé wọ́n máa ń fẹnu nàyàn tó bá ti fẹnu bá tèèyàn jẹ́ ó ti pa ẹni yẹn sáyé touch not my anointed don't talk evil about my prophet that's what God is saying anybody speaking evil about me and you they will regret it they will eat their word wọ́n máa kó ọ̀rọ̀ wọn jẹ èmi àti àmà máa shine lójú àwọn ọ̀tá wa ó máa dá fún wa torí àwọn òrò tẹnikẹ́ni láì dá àní kí tẹnikẹ́ni má dá èmi ò bínú ẹnìkan bóyá ènìyàn ń bínú mi èmi ò mọ̀ bọ́kànkan régere ẹgbẹgbẹ̀rún rẹ̀ á lọ ó máa dá fèmí àti ẹ lórí ilẹ̀ alààyè lórúkọ Jésù àmín.